gbẹ̀gẹ̀dẹ̀ gbiná gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná ní kóòtù ọ̀rọ̀ àfà Abdulrahman nílùú Ìlọrin tó pa arábìnrin ẹ̀ tó pàdé lórí Facebook ọ̀rọ̀ ti gbẹ̀yìn yọ báyìí gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná kí ló ṣẹlẹ̀ gangan ọmọ Yorùbá gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe láyé ẹ jẹ́ kó máa kíyèsí àwọn ìyá mi máa ń kọrin kan wọ́n ní àjọ tó o bá dá ló kó ààrẹ bí sá gbogbo àjọ téèyàn bá dá náà ló máa kó àwọn àgbà tó bọ̀ wọ́n ní lè ṣe bí lè ṣèkà má tiẹ̀ jáwọ́ ọjọ́ kan ń bọ̀ tí gbangba ó dẹkùn tí kedere ó bẹ̀ wò gbangba dẹkùn nílùú Ìlọrin o níwòye àná níbi ìgbẹ́jọ́ àáfàá Ràmọ́nì bẹ́ẹ̀ ni àáfàá Ràmọ́nì pààyàn àwọn èèyàn pé tó níṣẹ́ àáfàá lòun ṣe ajíṣefíní arìngọ̀lọ̀dọ̀ bí ẹni tí èyí fẹsẹ̀ ẹ tẹ̀lẹ̀ tí máa náwó bí ẹlẹ́dà lórí ibi àṣejẹ tẹ́ ẹ bá pè sí láì mọ̀ pé ẹ̀jẹ̀ èèyàn ló fi ń ṣara rìn dín a sì máa pèrè ẹ̀ láàfáà kí ó dán lẹ́nu ẹ̀ bíi kà sí nǹkan àfi bíi ká pé wọ́n bí àlùkùránì mọ́ ẹ wò ọ̀kọ̀ọ̀kan báyìí lọmọ ọwọ́ yọ nígbà tí èyí ṣèpè gbogbo àwọn èèyàn ẹbí àwọn ẹni aburú tó wà lórílẹ̀‐èdè Yorùbá ọ̀kọ̀ọ̀kan báyìí làṣírí yẹn máa tú ẹ gbàgbé pé lásìkò kan náà ní ìṣẹ̀lẹ̀ kan kí ni wọ́n pè wọ́n olùṣọ́ tí yẹn náà kọ́ ọmọkan mọ́lẹ̀ nílùú Lásù àmú yẹn náà wá àmọ́ kí ló ṣẹlẹ̀ gangan ẹ rí fídíò ẹ̀ wò nígbà tí gbangba dẹkùn tí kedere bẹ́ẹ̀ wò nílé ẹjọ́ ẹ má jẹ́ gbà yín lásìkò ẹ kọ́kọ́ lọ wo fídíò yìí ẹ já gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lánàá àti kí ló máa ṣẹlẹ̀ tí n bá padà dé ká máa wá tún máa ṣe ìyànnà náà òun rèé ẹ bá ń fohùn sí nínú ilé fáwọn èèyàn. State capital. Justice Anna Ajayi of the Kwara State High Court, sitting in Ilorin, the state capital, has sentenced an acclaimed Ilorin-based Islamic cleric, Abdulrahman Bello, to death by hanging after finding him guilty of culpable homicide, killing and dismembering of the body of a 24-year-old graduate of the Kwara State College of Education, Hafsal Lawa, for ritual purposes in February 2025. Justice Anna Ajayi, in her judgment this Thursday, discharged and acquitted Ahmed Abdulwasiu, Suleiman Muhyiddin, Jamiu Uthman, and Abdulrahman Jamiu, the four other accused persons in the trial, for lack of evidence connecting them to the crime. Justice Ajayi, who described the offense by the prime suspect as highest degree of human weakness and judgment in court, showed that he had preconceived intention of killing the victim for money-making ritual. The court, which freed the convict of rape, however, found him guilty of killing and dismembering body of the victim, being in possession of human parts and human blood, and thus sentenced him to death by hanging. Count of being in possession of human parts and blood, the court held that it had an overwhelming evidence, and he was eventually convicted for that. For the case of homicide, the court expressed that the court was satisfied with overwhelming evidence for the commission of homicide, and Abraman was convicted, and the court pronounced his sentence to be hanged till death. That was the judgment of the court. The culpable homicide, he was there, I was sentenced and found guilty of that one. Dead by hanging, that is the pronouncement of the court today. Reacting to the judgment, lawyers and family members of the victim described the judgment as a welcome development. It's a very sound judgment. I'm very, very happy. My Lord exhibited erudition in that judgment very well. Impressive. Since the beginning of this court case, we have been here several times for the sitting. We thank Almighty Allah for giving us a victory, justice, as we are expecting it to be done. Ẹ káàbọ̀ padà. Ẹ ti gbọ́ àbẹ́ ẹ gbọ́, ẹ sá ti rí i ní kóòtù.
wọ́n ní ẹ̀dá tó bá ń ṣe bí tó ń ṣe kàkí nìkan rìn, bẹ́ẹ̀ ni wọn kì í sì dákú. ẹ worú àwọn arákùnrin tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀, bóyá àwọn náà ti ń gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀. àníṣe orílẹ̀-èdè Yorùbá máa dé ní dandan, àmọ́ kó tó dé, bí bọ́lọ́hún ó ṣe máa tó àṣírí yín rèé. kẹ́yìn gbogbo èèyàn ó sì kẹ́kọ̀ọ́. ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá mi pín. ẹ mọ̀rú ọ̀rẹ́ tí ọmọ yín ń bá rìn, ìjọkùnrin ni ìjóbìnrin ni. ó kó àwọn ọ̀rẹ́ mẹ́rin sọ̀dí tó sọ yí pé wọ́n jọ nípa ń bẹ̀ ni. ṣùgbọ́n lánàá ilé ẹjọ́ ti dá ẹjọ́ wípé kí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí káwọn máa lọ tiwọn, wípé wọn ò lọ́wọ́ ń bẹ̀, ọ̀rìn àdádá ni. nígbà tó fi máa pa arábìnrin yìí, kò sí àwọn mẹ́rin yìí níbẹ̀, torí pé ó ti fi ṣe é ní òwò tí ó fẹ́ dá ṣe. bọ́ bá wá ṣe tán o, a kó jáde, òun á máa náwó bí ẹlẹ́dà, òun á máa náwó bí ìgbà tó jẹ́ wípé Central Bank ni bàbá ẹ̀ ti ń ṣiṣẹ́. àwọn aráalé kì í sì fura. bẹ́ẹ̀ ni, báwo láti ṣe yìí sí? òun ṣe mí, òun gbà mí. báwo làwọn aráalé ṣe fẹ́ fura nígbà tí wọn ò rórú ẹ̀ sí, tí wọ́n ní tó bá ti fẹ́ pẹran, á kọ́kọ́ pẹran láàárọ̀. iná ẹ̀ làwọn rò wípé ẹran tó fi ń ṣètùtù, tó fi ń ṣe jálàmí fáwọn èèyàn, òun ló ń pa, láì mọ̀ pé ewúrẹ́ tí ó kọ́kọ́ pa láàárọ̀ yẹn, ó fi léèlì túnà ẹran tó fẹ́ pa gangan, ìyẹn ń bẹ inú ilé tó ń sùn. tàbí kó jẹ́ kó ṣe ń bọ̀ lójú ọ̀nà, bóyá náà ni ó kọ́kọ́ máa fi hàn nìyí wípé kó máa jẹ, ibẹ̀ ni ó fi ohun tí ó jẹ sí títí tí ó fi ṣekú pa. ẹ wo àdá aláàmù, ẹ wo ọ̀bẹ, ẹ wo ibi sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àwọn èèyàn sí. odidi ọmọ èèyàn, ẹ wo ibi tọrọ ẹ̀jẹ̀ sí. kẹ́ ẹ lè mọ̀ pé ayé níkà, ìkà lèèyàn. arákùnrin yìí dájú púpọ̀ jù, àmọ́ kò sí ṣíṣe kò sáìṣe báyìí. adájọ́ ti dájọ́ ẹ̀ pé ẹni bá pààyàn, pípa náà là á pa á. àmọ́ béèrè tí gbogbo èèyàn ń béèrè ni pé ǹjẹ́ ìjọba Kwara yóò fọwọ́ sí i, yóò buwọ́ lù ú wípé kí wọ́n lọ lè pa arákùnrin yìí, àbí wọn ò ní fọwọ́ sí i? ìbéèrè tèmi àti yín ó máa béèrè ní. dípẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé, àwọn kan náà wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹjọ́ wọn ti wà nílé ẹjọ́, tí adájọ́ ti dájọ́ wọn pé ẹ lọ lè pa wọ́n, tó jẹ́ pé bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn tí ẹ̀ lówó ṣe débi wípé wọ́n tún ń rìn láàrin ìlú, gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́, tí ò sì sẹ́ni tó mú wọn. ṣùgbọ́n jọ wọn bá ti nílé ẹjọ́ yá, ni wọ́n ń lọ pẹ̀lú latest mọ́tò wọn, òun ni wọ́n ń gbé wọlé ilé ẹjọ́. àwa ń sọ pé à ń pariwo pé orílẹ̀-èdè yìí ó ti kúrò lórílẹ̀-èdè téèyàn ń pè lórílẹ̀-èdè, ó ti di kàǹdàrú. àwọn kan sì tún sọ pé orílẹ̀-èdè yìí sì wà, orílẹ̀-èdè tí ò sí ẹjọ́, tí ò sí ilé ẹjọ́ tó tọ́, tí ò sí àlàáfíà, tí ò sí akárìnká yẹn fàǹdà akárìnká, kéèyàn mọ̀ pé òun rìn láàrin èèyàn láì ní fura, láì ní máa wọ̀ túwòsì. ẹ sì ń sọ pé orílẹ̀-èdè ni, wípé ẹja pín, bá a bá pín lọ́gbọọgba pé ẹ jẹ́ kúlúkúlù kan máa lọ, ìjà máa tán. ṣebí a láǹfààní àti máa lọ yẹra kàràǹbání kò lára èyí tó dáa lọ́dọ̀ wa. ìdí ni tí bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, àti gbogbo àwọn sọ̀mọ̀rí àti gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá tí wọ́n fẹ́ràn ran bàbá wọn wípé ibi tá à ń bá lọ yìí aláàfẹ́ mọ́, ẹ̀jẹ̀ apin ká láàre, gẹ́gẹ́ bí oríkì àwọn ọlọ́fà, wọ́n ní pínre láàre, ìkan ò gbọ́dọ̀ jù kan. ararú àwọn eléyìí làwọn èèyàn kan bí àwọn Awékòǹkò tí wọ́n ń sọ wókòwòkò pé ṣebí àáfàá kan pààyàn nílùú Ìlọrin, kí ni Yorùbá ṣe sí tí wọ́n ń firú eléyìí wé Fúlàní? ta ni ó mọ̀ pé àáfàá Ràmọ́nì tẹ́ ń wojú ẹ̀ yìí, ta ni ó mọ̀ pé Fúlàní leléyìí?
àwọn Fúlàní tí obìnrin kọ́ ìtàdà kí bàbá jẹ́ obìnrin kí bàbá jẹ́ Yorùbá kí ìyàwó jẹ́ Fúlàní tí wọ́n ti dàpọ̀ omi tó dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ tó dàpọ̀ mọ́ omi nílùú Ìlọrin òun ló bírú arákùnrin yìí. Àmọ́ kírákìtàkìtà ti pin báyìí, gbangba ti dẹkùn, ìjọba Kwara sì ti fárígá pé kò sí ṣíṣe kò sáìṣe, pípa ni wọ́n pa, àmọ́ ṣé wọ́n fọwọ́ sí i? Torí ọ̀tọ̀ ni kádájọ́ dájọ́ pé tò ẹ lọ rèé pa á, ọ̀tọ̀ ni kí gómìnà sáyìn ikú ẹ̀. Bí gómìnà bá ti lè sáyìn kò sí pípa kankan ń bì kan, ẹ má wulẹ̀ jà tanra wa jẹ. Ọmọ Yorùbá ẹ ṣé àdúpẹ́, ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín, kólúkúlùkù wọn ṣọ́ra, ẹ bá ń kìlọ̀ fáwọn ọmọ yín obìnrin. Mo kàdé ẹ̀ lórí Facebook ní ẹnjìníà ló péré ẹ̀ dókítà ní àáfàá ní pásítọ̀ ní prọfẹ̀tì ní. Tó bá ti lọ ó ti lọ nìyẹn o. Arábìnrin yìí ti lọ báyìí, ó ti kú láàrin àwọn ẹbí ẹ̀, ó ti kú wọn ò tún lè rí i mọ́. Bárakùnrin tí wọ́n gbé lọ ilé ẹjọ́ yìí tá a dájọ́ pé tó bá lọ sí appeal court yóò tún máa gbáyé lọ o, tí wọn ò bá tètè finalize ẹ̀mí bí yìí kí wọ́n tètè yanjú ẹ̀ kó lè bá jẹ́ ẹ̀kọ́ fún àwọn yòókù tó jẹ́ pé àwọn ò lè ṣiṣẹ́ kí wọ́n ó làágùn kí wọ́n ó rówó ná, jù pé kí wọ́n máa gbé èèyàn ẹlẹgbẹ́ wọn, kí wọ́n máa pa wọ́n, kí wọ́n sì máa lo ẹ̀jẹ̀ tiwọn kí wọ́n fi máa gbáyé. Eléyìí yóò jẹ́kọ̀ọ́ fúnrú wọn. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹja ṣọ́ọ̀ṣì ṣọ́rù ìwà àti ọ̀rẹ́ tó ń bá rìn ní gbogbo ìgbà. Ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ yín, ẹni tó máa bá sọ̀rọ̀ lóru báwo ló ṣe jẹ́, ẹ wádìí ẹ̀, ẹ má sọ pé àsìkò wọn ló dé, ìgbà tí wọn ni wọ́n ń lò. Bẹ́ẹ̀ ni tó bá sọ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ó sunkún alẹ́. Ẹ ṣé o, a tún pàdé. Orílẹ̀-èdè Yorùbá kò sẹ́ni tó lè bà á jẹ́. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bà á jẹ́, Ọlọ́run á máa ká yín bí ìgbà téèyàn ń ká yín nílẹ̀ wùrùwùrù, ó máa ká yín lẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ẹ ṣé, a tún pàdé. Ó dàbọ̀.